mo ń fi àsìkò yìí mo fi ń kí kábíyèsí mi ọba Síkírùláì Ọlámídé Àyìndé Williams Oṣùàpènà ọba Odi Olówó. Wọn kí wọn wípé wọn á ṣe nígbànígbọdún láyé. Ọdún tá à ń ṣe kò ń jàṣẹ mọ́ fún wọn. Ẹ̀mí kábíyèsí àágùn, nǹkan kan ò ní ṣe kábíyèsí fún mi. Àsìkò rẹ̀ á tù wá lára. Àsìkò tó ń jọba Odi Olówó yìí, ikú àmà ké bí eku, ẹyẹ àmà ké bí ẹyẹ, ọmọ yẹn máa fọhùn bí ọmọ ènìyàn. Ọmọdé jẹ oyè yìí kó fàgbàlagbà lò. Táwọn olóyè náà kẹ́kọ̀ọ́ máa ṣe wá ká má ṣàárẹ̀. Àwọn ẹbí náà kẹ́kọ̀ọ́ máa ṣe ẹbí kankan. Agbára Elédùmarè. Kí kábíyèsí fún ayẹyẹ ọdún kan pé wọ́n á ṣe lúgbàlúgbà o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ọlọ́run á jẹ́ kó dàgbà kan dógbò. Ọ̀n ní fàìsàn ló gbà. Àsìkò tó jọba Odi Olówó yìí, ìlú Odi Olówó àmọ́ sí dáadáa. Ìlọsíwájú á túbọ̀ máa bòdì olówó, á túbọ̀ máa bá láyé lúwà torí pé àwọn gangan ni igi lẹ́yìn ọgbà wa. Wọn ò dẹ̀ ní wó láṣẹ Èdùmàrè. Àwọn alálẹ̀ Odi Olówó á túbọ̀ wà pẹ̀lú wọn. Èmi tí mo ṣọdún kan yìí, Ọlọ́run á jẹ́ kí n ṣe lígbàlígbà. Ìlú Odi Olówó á máa gbòòrò sí. Èmi náà jẹ́ kẹrì nǹkan kan ò ní ṣe mí. Ẹ̀mí gígùn ló jà jù. Tí ẹ̀mí má gùn, kò sí nǹkan tí àní mú wá sí Odi Olówó. Salut à la Nabi Karim. Tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rẹ̀. A dúpẹ́ fún yín lórí ọba wa kábíyèsí wa tí wọ́n á ń ṣe ọdún kan ní lẹ́nìí látijọ́ Jímọ̀ ní ayẹyẹ náà ti bẹ̀rẹ̀. Àwa mọ̀ lóore wípé àìmọye àwọn èèyàn látọ̀dún tó kọjá di sí yìí wọ́n sì láyé wọn. Ẹ gbogbo ẹbí àwa péjú kì í ṣe mímọ̀ ṣe wa, a dúpẹ́ fún yín. A dúpẹ́ ti ẹ̀mí kábíyèsí wa náà àtàwọn olórí àti gbogbo àwọn ìyàwó mi. Gbogbo àwa tá a wá bí lẹ́yìn ayọ̀ la fi lé wa sílẹ̀ o, Adélébáyọ̀. Níta dé máa ṣe lé ìdásí pé tó kù sẹ́yìn náà Ọlọ́run má ṣàfihàn wa ṣe pẹ̀lú ìrọ̀rùn. Odi Olówó kò ní bàjẹ́, Ọlọ́run má bàjẹ́, ẹ bá wa tò ní náà, mo ṣe lápapọ̀, ẹ bá wa tò. Ìrọ̀rùn oníkẹ́jẹ́ kí gbogbo àwọn tó wà nílùú yìí kọ́ máa rí aboyún ilé kó máa bí wẹ́rẹ́. Àgbọ̀n kó kọwọ́ àlàbòsì. Gbogbo àwọn tí wọn ò tí ì rí ṣe kọ́ máa rí ṣe, kọ́ máa rí jẹ, kọ́ máa rí mu. Kíkú òjijì má pẹ́ nìkan kan. Àlìfàtì. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Subhana rabbika rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin. Alhamdulillahi rabbil alamin. May God bless. Hello, please come down. Please come down. Hold on. Hello. Amen. Amen. Thank you. Light music, please. Light music. God bless you, DJ. I don't know along machine. Ìtàn òṣèpá the esteemed royal wife of Oṣùàpènà family. God bless you, her. If you are coming here to ever born, pẹ̀lú káàdì tó máa fún un. We live first year accreditation anniversary of Ọba of Odi Olówó. Mo ṣe fi gbà. DJ Ashiri. Adefirida. Ọlọ́run. Gbogbo àwọn ìyàwó wa ló rán yá yìí. Hello, come down. Come down. Ẹ mọ̀ kọ́ tó fẹ́ kẹ́ sọ̀rọ̀.
nínú gbogbo àwọn tó ti gba kíní ẹ̀yin lókoṣù ló ń ga jù nínú ẹ sọ. sọlá aláìnà bí ìkẹrin. sallallahu alaihi wasallam. adúpẹ́ lẹ́yìn tí ọba wa pé ọdún kan Alhamdulillah. láyọ̀ àti àkàlàáfíà àwọn tó ní ẹ̀dá ọjọ́ kìíní ìsọnà tó ṣe lẹ́yìn tọ́lọ̀ jẹ́ kó ṣeé ṣe àwọn ìyàwó ilé ọba oṣù àpènà ojú mẹ́rin yóò ní dojú méjì o. amen. wọ́lá láwùlà wà wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo díẹ̀ ní mo sàrí ọkọ o. Àlámà mi. àwọn atatẹ́wọ́ gba ìbò ń ṣe tútù nù wa o. torí ọkọ ti kú láti bí 15 years mo dúpẹ́ lọ́dọ̀ náà tó bá mi gbé gbogbo yẹn ní ṣokú ọ̀sán gangan ní ṣokú ọ̀sán gangan tara ọmọ nísìnyí o àwọn ìyá wa tó jókòó náà gbogbo ilẹ̀ máa tara ọmọ nísìnyí o lágbára ọlọ́run okó ní ọlọ́run tó ń ṣọkọ fókó aṣọkọ fẹ́nìkan tó ń ṣe bàbá fọmọ láì ní bàbá á ṣe bàbá fáwọn ọmọ wa ọlọ́láúlà ọlọ́láúlà illa billahi al-aliyyil azim. Àmín. Thank you, ma. Ṣẹ́rú. Ìyá ṣeré díje àdébíyù. Ìlú náà ṣeré. Ọ̀pọ̀ bùkọ̀ tí aláyélú àgbàdo. Ìrúbẹ̀ lára. His Royal Majesty. Ọba aláyélúwà ọba àsìkò láì. Ọlámídé Àyìndé Williams. Oṣù Àpènà 1. Kábíyèsí aláyélúwà ara pápá ńlá abẹ́tù ibi gidagida ńlá abẹ́kùn ara fi ń dáǹtí lédè ìta gbangba ńlá abẹ́wé ajílékege. Òjòjò kan ò ní í ṣeré kó má lè nájà kókókó lára kábíyèsí ọmọ lé. Fly TV. mo kí yín sí. Àwórì ló fẹ́ gbìyànjú ẹ̀. kábíyèsí wa ọba Síkírù Láì Williams Oṣù Àpènà 1 kábíyèsí o. Kábíyèsí o. ní apẹ́ lórí. Àṣẹ. bàtà apẹ́ lẹ́sẹ̀. Àṣẹ. wọ́n fọmọ kékeré jẹ́ wọ́n á fàgbà lò. Àṣẹ wà. èrùkẹ̀rẹ̀ àdókìní mọ́ wọn Àṣẹ o. lọ́wọ́ olórí apọ̀ rẹpẹtẹ pàtàkì tá a fi ro kíní ìgbé ká ṣe rí kábíyèsí wa yìí ó jẹ́ ẹni tó kó èèyàn púpọ̀ mọ́ra tó dẹ̀ láìkí obìnrin kò ń ṣe pé wọ́n láìkí obìnrin pé tán kóbìnrin o. Wọ́n fẹ́ràn àwọn ìyá wa. Wọ́n fẹ́ràn wa àwa wò ó gbé ládùúgbò tábánikà máa lọ sílé kankan èrò pọ̀ tó wà nínú ilé ọwọ́ ọwọ́ ọ̀jẹ̀ tí ìjó bẹ̀ àwa pera wa jọ pé ká wo àwọn tí ò lọ́kọ irú èmi ń sùnmọ́ iye lọ́ba bàbá bẹ̀rẹ̀ máa gbà rẹ̀ sí lọ́wọ́ ẹ̀. mo ní wọ́n wá wò ó pé ká fún àwọn tí kò lọ́kọ ká bẹ̀rẹ̀ pẹ̀lú bí èèyàn bíi díẹ̀ la fi dọ́gbọ́n yẹn ta fi bẹ̀rẹ̀ a jẹ gbàdúrà pé tọ́lọ́run bá ràn wá lọ́wọ́ àní dájú rọ́ a máa kì á sí ilé sílé àdúgbò sí àdúgbò ọ̀dẹ̀dẹ̀ sí ọ̀dẹ̀dẹ̀ kódà a tún lọ sí skul láti lọ fún àwọn èèyàn ní ẹ̀bùn gbogbo ẹ̀ la ṣe mo believe pé tá a bá máa ṣe mí ọdún kan la ṣẹ̀ ṣe yìí kí ẹ lè mọ̀ pé tá a bá máa ṣe mí àwọn Oṣù Àpènà àkéré a ṣe bẹ́ẹ̀ ló ṣe máa rí fún wa ikú òde nípa gbogbo wa àrùn oníṣe wa a tún wá ní màmá kan tó ju màmá 400 lọ. Wow, màmá. bẹ́ẹ̀ ni àwọn ìyá kábíyèsí. Ìyọba. bẹ́ẹ̀ ni wọ́n máa ń jó tẹ̀lé wa ní tábà gbọ̀ tún bá wọ́n gbọ̀ tún tẹ̀lé wa tábà gbọ̀ sí bá wọ́n gbọ̀ sí. Wọ́n dúró tán wọn látán. so mo gbàdúrà fún wọn pé àìsàn tó máa ń ṣèyàn tá máa lọ máa wò ó nu ilé kọ́lọ́ má jẹ́ ó ṣe kankan nù. Àmín. kọ́lọ́ ń wọlé gbogbo àwọn tó mọ Ọlọ́run pè bí mo ṣe wí yẹn kó rí. Àṣẹ wà. Ọlọ́run bá kọjọ́ kékeré fún wọn kó bá mi yí padà kó jẹ́ kó dàgbà kó tó kú. Àṣẹ wà. wàlá kò wáta ìlà billahi al-aliyyil azim. ẹ ṣe máa ẹ ṣe sá. ìlànà òṣùrọ̀ ọmọ alágbèjì ọmọ èṣù pàdé ìgbà tó kù bàbá ńlá kù bàbá ẹni tó bá ná ọmọ onímùsà jìnnàrù lẹ́ẹ̀mọ wájú ọlọ́kọ̀ tí í ṣe wọ́n ẹ̀kúlé ọlọ́kọ̀ tí í ṣe ti gba yẹ̀pẹ̀ ògèdè gbẹ́gbẹ́ ọlọ́kọ̀ ti tàn yẹ̀pẹ̀ lérí omi ọmọ káfọwọ́ wà káfàjẹ́ wà nínú yìí ẹjẹ́ gbọ́ panù kájáde sígbó olórí ọdọ́rùn káwọn mú gègé ìjọjọ́ wọn wà fọ̀ nílí ìṣèrí mojú kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ ọba òtún ti ṣe bí àwọn bàbá rẹ̀ ti yí ṣe bàbá kájí ọpẹ́ lórí òun kí bàbá ọpẹ́ lẹ́sẹ̀ kásẹ̀ kọ́ pẹ́ lẹ́nu kọ́rin kése ìkẹrẹ́ àdókìní mọ́ bá lọ.
kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ ọba olórí ọ̀dọ́ mo rí ọ níbẹ̀ òdúróore ibi ara pápá là bẹ́ tù ibi gìjàgìjà là bẹ́ sí ibi kìlọ̀kìlọ̀ là bá kòkò ara fídà ní ìbírẹ̀fẹ̀ ìta gbàgbà là bẹ̀rẹ̀ àdílé kéde òdòdó wa ní sanwó kówó mẹ́lẹ̀ náà ta kókókó lára ọ̀tá lé kókókó lára ló mọ̀ lé lọ́jọ́kọjọ́ olówó orí olúwa ẹ̀tọ́yìn ọmọ kúsàtù màmá mi abiyamọ tó tọ́ abiyamọ lọ́jọ́ ògúnlé ọ̀sọ́gun iná kórí òde òsè ní ìsí inú pákó ni màrìwò pèsè sọ wá sẹ̀sọ owó wá sẹ̀sọ ọlá wá sẹ̀sọ yìí tayataya tọmọtọmọ ìnáwó gbogbo àtọ gbogbo ẹ̀dán gbogbo àkókò nìkó gbogbo ìtẹ̀láwòrì gbogbo kẹsì àwọn olótùfẹ́ o àwọn aya rẹ̀ lóko ní débi o àwọn àrídùnú rẹ̀ lóko ní o àwọn yóò sọ àpèèmọ wọn pé kí wọn bá wọn kórí adé orí adé o ètí ìgbà lẹ́kẹ̀ kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ ọba mo kọ́ba ní ìdòkó mo wá kó lórí ìdáhàfẹ́ ọba máa mi ti dé o abiyamọ tòun ó pẹ́ abiyamọ lọ́jọ́ òkúlé àdídùnú tí tọ́mọ látọ̀yè àwọn ọmọ rẹ̀ ò ní sẹ́kù tọ́wọ́ ti kì í sájí àlùmọ́lé ọmọ ó di dandan kọ́ òtìrì àwọn ọmọ rẹ̀ ìyá ọba orí adé o èjì gbalẹ̀kẹ̀ oyún mi jẹ́ ìwà ọtí nígbà àkọ́kọ́ ayé mi bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ gbogbo tó fi ṣẹ́tì wẹ̀rù tó pọ̀ àkọlọ àwọn ọmọ oníjọba ọdúnmọ lójú ọwọ ní ṣe yí ipa kí ló ọmọ jẹ wàrà jíjẹ ìwàdà bíyàn orí adé o kábíyèsí o mo forí balẹ̀ lọ́dọ̀ ọba ẹ bá mi ṣe kábíyèsí o mo lè ní òkú orí ọba. A round of applause. ṣe àrí làtàrọ̀ tí wọ́n ti dé bí gbogbo obìnrin tó wà níbi gbígbàgbígbà náà wà kẹ́sì ṣe sí ògbó ní o ní ọ̀nà gbígbàgbígbà náà wà. Beautiful làwọn aláyélú là ń fẹ́. Àwọn tó bá ti beautiful làwọn aláyélú là ń fẹ́. Ìbẹ̀ rí pé kábíyèsí wa gan-an sàn. ẹ má bọ̀ ó pọ̀ jù. Kò ń ṣeré. ẹ má bọ̀ ẹ bá wọn súnmọ́ yìí ẹ máa tò síwájú kábíyèsí báyìí ẹ tó báyìí ẹ kọ́ so àwọn méjì alẹ́ ráyè káàkiri ayé dáadáa. gbogbo ìlú kápátá tọ́lá ìbílẹ̀ kan kábíyèsí ìbílẹ̀ kan wá bá mi lọ mọ́ ní kí n jọ kí n bẹ àwọn ọmọ àgbẹ̀nà wípé òun fẹ́ fọkàn ìdílé wọn mo ní láṣẹ wà rẹ láàárọ̀ gba òun ní gbogbo àwọn obìnrin kíkà pípa bọ̀làbọ̀là ẹ̀ òun fẹ́ fẹ́ yàn orúkọ tó lè fẹ́ wọn wà á fọkàn ìdílé àgbẹ̀nà ẹbí kábíyèsí. wọ́n ń tọ́jú ìyàwó tó bá jù. ẹ bẹ̀rẹ̀ àtà ẹ ṣe kábíyèsí ètò ìṣèṣin náà. kábíyèsí inú mo ṣe lọ́dọ̀ kí òní ní ìpẹ́lẹ̀. Ìgbà Hamsatu alákẹ́kọ̀ọ́ kíyẹ kíyẹ Hamsatu mi. inú àwọn yóò rí fún mi. Bàbá kékeré rẹ̀ Hamsatu mi. Bàbá kékeré rẹ̀ Hamsatu mi. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ ọdún pẹ́ ọ̀ọ́lọ́wọ́ ẹ̀rù ní ìlọ́ọ̀kì. Títí dọjọ́ tó mi. Lọ́ba ti dé o. Hamsatu mi. Ẹ máa bẹ̀ yára. Àwọn ìṣẹ̀lẹ̀ kẹjọ. Ẹni bá 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 ètò obìnrin bá o. Ayé onítọ̀hún ti bàjẹ́ o. A sì máa jó. a sì máa gbé Ìyá mi wá pìsẹ́ntì ìyá fún mi wa wá pa. pìsẹ́ntì ẹ̀ fún ìyá mi. Ọmọ very beautiful award. Wow. ṣùgbọ́n àwọn ọ̀dọ́ yìí Award of beauty. ọ̀dọ̀ tó ṣe kọ́lọ̀ ilé kọ́lọ̀ aṣọ náà wọ̀ àbí ṣe kọ́lọ̀ aṣọ tó wọ̀ yìí. Let's give the microphone to Kábíyèsí Aláyélúwà. Mo wà sí láti ìbò náà jẹ́ kán fẹ́nu sí máa yìí. Àṣẹ. Àṣẹ wà. Àṣẹ. 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 wọ́n ti ní respect. Very beautiful woman.
Of His woman. Amen. Wow. Ọlọ́run. Àwórì ló ń kí. Let's hand over the microphone to Ìyá Ọba. Kí wọ́n sọ tí inú wọn ṣe lòtọ́ àti ohun tí wọ́n fẹ́ fi tó bọ̀. Ìbáṣẹ. Ìtàn yìí bá